Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbi tí ẹ bá ti ń wò mí. Gẹ́gẹ́ bí àṣà mi, nǹkan tí ò ní o ò lè fúnyàn. Ọlọ́gbọ́n nìkan ni mo pè. Ẹni tó ní ọgbọ́n, tó ní àgbọ́yé, tó tún láròjinlẹ̀. Ó ní láti ní ọgbọ́n, kó ní àgbọ́yé, kó láròjinlẹ̀ kó tó lè wo program mi. Ìtẹ̀síwájú lórí ìkìlọ̀ fún ìjọba àti ilẹ̀ Yorùbá. Apá kejì. Ìkìlọ̀ fún ìjọba àti ilẹ̀ Yorùbá. Ẹ jọ̀ọ́ ẹ permit mi láti máa lo game changer fún ààrẹ orílẹ̀-èdè wa throughout program tó fẹ́ ṣe. Game changer mo fẹ́ máa pè. Ẹni tó ń yí nǹkan padà, ó dẹ̀ máa yí padà sí rere. Game changer ló ń jẹ́. Ṣé rí ọlọ́gbọ́n o, olóye o, ìyá mi létí inú yín kẹ́ wá fi gbéyàwó ọ̀rọ̀. Etí inú lejò lò. Ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ kẹ́ gbọ́ ọ̀rọ̀ mi. Má fi ìfẹ́ inú, ìfẹ́ tó ní sí ẹ̀sìn, má fi tribalism, má fi politics gbọ́ program mi. Just be yourself. Be yourself and be jẹ́ ẹni tó pé ó mọ àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá kó tó dá sí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí. Game changer ni ààrẹ tó ń jẹ́ bẹ́ẹ̀ yìí jẹ́. Tó bá fẹ́ mọ̀ lé sí mi lé sí ẹ ní ayé ìwáṣẹ̀. Mo sọ fún yín nínú part one program mi pé ilẹ̀ Yorùbá lásán aju country lọ. Kò yẹ kó fún one state. Yorùbá lásán aju country lọ. Ibo ni ẹ̀ka ilẹ̀ Yorùbá òde? Ní ayé ìwáṣẹ̀ lóòótọ́ jagunjagun làwọn ọmọ bàbá wa. Bí àwọn bàbá ńlá bàbá wa ṣe ní ìdìkudì lọ ní bákúbá, bí àdìkudì bákúbá sorry. Bó ṣe máa ń pe ìgbà irúnmọlẹ̀, ìgbà irúnmọlẹ̀, ìgbà irúnmọlẹ̀ tí a ní ní ilẹ̀ Yorùbá ó pọ̀ gan. Nínú àwọn irúnmọlẹ̀ wa ni Òṣàbejì wà, ni Ọ̀ṣun wà, ni Ọya wà, ni Ṣàngó wà, l'Ògún wà, Ògún ni gbogbo ni ó pọ̀ àti àwọn ẹlòmíì ní eégún wà, ní gẹ̀lẹ̀dẹ́ wà, ní orò wà, ní ẹ̀rí máa sọ̀rọ̀ nípa eégún díẹ̀, eégún nínú program mi but ó máa tó towards ending. Ẹ̀rí ní ilẹ̀ Yorùbá ní ìgbà tí àwọn people yìí dé tó ní àwọn fẹ́ colonize, wọ́n fẹ́ kọ́ àwọn bàbá wa bó ṣe ń lo ayé. Ẹ lọ wo ìran Yorùbá bí àwọn bàbá ńlá bàbá wa ṣe ń lo dáúlà, bó ṣe ń lo ọlá. Ọmọ aládé ní ìran Yorùbá, jagunjagun ni wọ́n. Ibi tí ẹ bá ti mọ ibi tí ìran Yorùbá ti wá ní ibi orúkọ ẹ, identity ẹ, lọ́wọ́ identity ẹ, lọ́wọ́ surname ẹ. Ọmọ akíkanjú nìyí, jagunjagun ni wọn, bàbá tó bí yín lọ́mọ. Ifá nìyí, Olú nìyí, Ọ̀ṣun nìyí, Oṣó nìyí, Ẹ̀yẹ nìyí, Erin. Ẹ bá gbọ́ àwọn tó ń jẹ́ Erin Fọlámí, tẹ́ ń gbọ́ Oṣó, tẹ́ bá ń gbọ́ àwọn orúkọ yẹn, kẹ́ wá lọ convert orúkọ yẹn sí Yorùbá, kẹ́ wá lọ convert ẹ̀ sí nǹkan tó ń jẹ́ Erin. Àjàdú kọjá mo rí nǹkan fìrí, tá a bá rí ká sọ pé a rí Erin. Tí o bá gbọ́ surname ẹ tó gbọ́ orúkọ tí ò ń jẹ́, tí o bá ti mọ̀ túmọ̀ orúkọ yẹn, wọ́n ń pè ẹ́ ní ọmọ agbájé. Kí ló ń pè ní agbájé? Wọ́n dẹ̀ rí ẹ kò sí ajé lára ẹ. Wọ́n pè ẹ́ ní ọmọ Olú, òtítọ́ ló ń jẹ́ Olú. Wọ́n dẹ̀ rí ẹ pásítọ̀ ní àáfàá ní ẹ kò sí nǹkan tó ń pè ní Olú lára ẹ. Gbogbo ẹni tí Olú bá ti wà ní orúkọ ẹ, ìṣẹ̀dá ẹ papọ̀ mọ́ kí ẹni ẹ máa ṣe òtítọ́. Torí Olú, ìtumọ̀ Olú ní ilẹ̀ Yorùbá ni Olú, òtítọ́. Málà Olú, mú àlà, mú nǹkan funfun fún nǹkan òtítọ́, pure and pure. Nínú fíìmù kan ni mo ti gbọ́ Yorùbá yẹn, mo dẹ̀ ṣe wá mọ̀ túmọ̀ yẹn sí ni. Nínú fíìmù Ó lè kú, tí bàbá yẹn sọ pé bàbá yẹn ṣe pé wọ́n ní pé ṣé a máa gbà kí àwọn ìran míì wá sọ ìtàn wa fún wa ni? Ẹ̀ ń jẹ́ kí àwọn òyìnbó á máa sọ ìtàn wa fún wa bí ẹni pé àwọn ò ní tàn, bí ẹni pé a níran. Ẹ wá ní àwọn bàbá wa ò lákọọ́lẹ̀, kí ló fi òwe lẹ̀ fún? Òwe lẹ́ṣin ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹ́ṣin òwe. Tí ọ̀rọ̀ bá sọnù òwe la máa fi wá. Tí nǹkan bá ṣẹlẹ̀ sí ẹ láyé, lọ bá òwe, wo òwe tó bá nǹkan tó ń ṣẹlẹ̀ sí ẹ lọ́wọ́lọ́wọ́. Ṣé ìwọ fúnra ẹ, ṣé o ní Olú lọ́wọ́, ṣé ọwọ́ ẹ mọ́? Wọ́n ní wọ́n gbé òbí fún òṣìkà, wọ́n ní kí òṣìkà kó fi ẹnu ara ẹ̀ kó fi súre. Wọ́n gbé àṣẹ fún ẹ, àfọ̀ṣẹ fún èmi àti ẹ báyìí. Wọ́n wá ní kó sọ pé gbogbo nǹkan tí bá ti ń rò ní ọkàn pé kó jẹ́ tèmi, ọmọ lágbájá ni kó jẹ́ tiẹ̀. Gbogbo nǹkan tí bá ti ń rò pé kó jẹ́ tiẹ̀ ni kó jẹ́ tèmi. Ó dẹ̀ ń wá burú sẹ́ni ẹlẹ́ni.
orí ọ̀rọ̀ ààrẹ orílẹ̀-èdè mo ṣe ń padà bọ̀ game changer tí mo ń pè kó lè yé yín. Nígbà táwọn wa colonize wa, àwọn ló gbé western education wa, àwọn ló gbé religion wa bá wa, ok, àti accept religion. Wọ́n wá ní gbogbo nǹkan tiwa pátá ṣíríkù ni. Bá ṣe ń wọṣọ kò dáa, bá ṣe ń jẹun kò dáa, bá ṣe ń múra kò dáa, bá ṣe ń fẹ́yàwó kò dáa, bá ṣe ń bọ àwọn òòṣà kò dáa, gbogbo tí yín ló dáa, ok. Ẹ dárúkọ ẹ̀yin fúnra yín tẹ́ sọ ìtàn wa yẹn o, ẹ dárúkọ nǹkan ẹyọ kan tẹ́ mọ̀ pé àwọn nǹkan bàbá wa ṣe tó dáa, tẹ́ wá sọ pé ẹ wá papọ̀ mọ́nú ẹ̀sìn. Kò sí, mo ò dẹ̀ blame wọn náà, àwa ni àkàrà ojúde bàbá wa tí ò níyọ̀. Tó bá tara alẹ́ ọlọ́pàá ò lè rà lọ́wọ́ ilé lẹ́dìyẹ ò kí níyì, ilé ẹni la ti ń jèkú tó ní dodo. Ìwọ̀n Yorùbá ẹ ti sọnù tipẹ́, a ti sọnù, ká sọnù ká má bàa sọnù. Àwọn pípọ̀ yìí ti ń fi ìyà jẹ ìran Yorùbá tipẹ́. Máa tún sọ àwọn ológun kan wà tí wọ́n pé nígbà tí wọ́n gba ìjọba wọ́n wá padà sí ìjọba alágbádá, ìwà ológun yẹn lọ́sìn bá wa wù lọ́sìn fi treat wa. Mo sọ pé ààrẹ tó wà ń bẹ̀ yìí ni first ààrẹ democracy god president tamá nílẹ̀ Yorùbá, mi ò sọ ní total Nigeria. Mo sọ náà, whether he's doing good or bad, psychologically he's doing good, but ibi tí ààrẹ ti lọ mú ló ti le jù torí ìyà sì ń jẹ àwọn mẹ̀kúnnù. Kí ni ti bàjẹ́ over years. Àwọn tó yẹ kó túnṣe nígbà tó débẹ̀ tẹnu wọn nìkan lọ́lé, tí ẹbí wọn nìkan lọ́lé, wọn ò wo ìran Yorùbá, wọn ò wo àtúbọ̀tán, wọn ò pé ẹ̀dẹ̀ ń tà àwọn yín lọ́pọ̀. Tẹ bá mọ ìyà tó ń jẹ ọmọ gbogbo ọmọ ilẹ̀ Yorùbá pátá ní diaspora ní outside country, ìyà ń jẹ wọ́n nílé náà, ìyà ń jẹ wọ́n nílé náà. Ẹ wá jọ màá tún máa sọ gbogbo ẹ̀yin judges magistrate pátá, ẹ bá mi tẹ gbogbo àwọn magistrate pé Fá wà lórúkọ wọn, Àlùkò wà lórúkọ wọn, Ọ̀ṣun wà lórúkọ wọn. Ẹ lọ wo ìṣẹ̀dá tó bí ó sọ́ni tẹ́ ń jẹ́ yẹn pure ni o. Àwọn bàbá yín ní bá kú bá wọn ní dikúdi. Mo ní Yorùbá a ní má bà tèmi jẹ́ kí má bà tiẹ̀ jẹ́, a ní má fọwọ́ kàn mí kí má fọwọ́ kàn ẹ̀, a dẹ̀ ní màá ṣe màá fi bà tiẹ̀ jẹ́ kí ló máa ṣe. Nǹkan méjì mo wá fẹ́ kẹrù bí àlọ́ bá lọ àbọ̀ ń bọ̀, ìwọ tó fi tiẹ̀ lẹ̀ tó ń bà tẹni lẹ́ni jẹ́, nǹkan tó ní láti fi bà tẹni lẹ́ni jẹ́ ó ṣe fi tú ayé tiẹ̀ ṣe. Ẹ jókòó méjì mẹ́ta ẹ̀ ń sọ̀rọ̀ ẹni ẹlẹ́ni, ẹni tẹ́ ẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀ ò sí bẹ́ẹ̀, òun ti bá àtijọ́ àti mú lòun bá tiẹ̀ lọ. Ọmọ ará ilé ọmọ tó mú olè ló ń jà, olè ní sẹ́ẹ̀. Ṣé rí mo sọ ní pé gbogbo ẹni tó bá ti wà láyé tẹ́ bá ti ń jókòó méjì mẹ́ta tẹ́ ti sọ pé kílẹ̀ nìkan ní, anybody tó bá ti pé kílẹ̀ nìkan ní bèé pé kí lòun ní. Àwọn ẹnìkan wà wọ́n bọ́lá ńlé, àwọn ẹnìkan wà wọ́n bọ́lá ńlé. Àwọn sẹ́rí tí ẹ bá rọ́mọ tó wá ní ikú dẹ̀ bọ́lá jẹ́, ikú bọ́lá jẹ́ lóòótọ́. Wàá rí ọmọ mi pé ṣé wo ló ẹ kó wà nípò tó ẹ kó wà ìyá ẹ̀ tó kú ni o, tó wáá pé ìyá ọmọ yìí ò kú ni ìyá ẹ̀ fẹ́ kó di dókítà, ó fẹ́ kó di lọ́ọ̀yà ni, ìyá ẹ̀ ti kú, bàbá ọmọ yẹn tó kú ni ikú bọ́lá jẹ́. Jagunjagun làwọn ọmọ bàbá wa, lọ wo orúkọ ẹ, nítorí pé wọ́n pè ní Oṣó, wọ́n pè ní Èṣù, wọ́n pè ní Ọ̀ṣun, wọ́n pè ní Ifá, wọ́n pè ní nítorí pé kinní yẹn sound ní orúkọ ẹ, pásítọ̀ dẹ̀ ní àfáà dẹ̀ ní ẹ. Ẹ wá wà wọlé gbé ẹlẹ́mìí Fáyẹmí tọ́wọ́ máa kọ Fáyẹmí yẹn f lọ́ọ́ máa ti bẹ̀rẹ̀, wọn ò ní fi i tó bẹ̀rẹ̀ sí Ifá gangan ló jẹ́ Ifáyẹmí, Ifábùmí, Ifálékè, Ifágbèmí, Ọ̀ṣunbùmí, Ọ̀ṣunlékè, Oṣógbèmí, Oṣólékè, Oṣóbándé, Èṣù. Ẹ lọ wo àwọn orúkọ yẹn because you are inherit western education, foreign religion. Ẹ wá mú nǹkan bàbá yín ẹ wá sọ pé kò dá mọ́, ẹ mú ẹ bàjẹ́. Bá lọ àbọ̀ ń bọ̀, àbọ̀ tó ń bọ̀ náà ló ti ń dé báyìí ní Ọlọ́run fi fún wa ní ààrẹ tó wà ń bẹ̀ yìí. Má fi etí pé ẹ rí gbogbo àwọn tó bá wọn program tó bá jẹ́ politician, tí program bá ń bí ẹnu ọmọ àlè ni ẹ, yes ó ń ṣe ìran gidi nítorí pé ààrẹ tó débẹ̀ yìí ó ń ṣe pure, gbogbo tó ti ń jẹun, gbogbo tó ti ń jẹ màdàwọ́ ti díbẹ̀. Ó wá ń bínú àbí ó ń bínú, ó wá wá bóyá máa dàjọba ẹ̀ lójúrú. Ìwọ ló ń fọ́ǹdà àwọn ọmọ àlè tó wà lórí social media tó ń tẹ́ pé nǹkan burúkú ló máa ń publish online nípa Nàìjíríà, ọ̀hún sọ̀kan gidi, ìwọ ló ń hàn àbí
ò ní látúbọ̀tán rí nítorí kan tó fẹ́ jẹ́ nǹkan tó máa ń fọ́nì gbogbo ẹ̀yin politician yìí tẹ bá bímọ tẹ bá sick ẹ máa rán àwọn ọmọ yín lọ sí abroad ẹ máa rán lọ sí outside ẹ máa lọ kàwé táwọn ọmọ yẹn bá dé ẹ máa fi wọ́n ṣe olórí lórí àwọn tí ẹ̀ ń fìyà jẹ káwọn náà tún wá continue ìyà yẹn lórí àwọn ọmọ yẹn. àwọn NYSC ṣẹ̀ṣẹ̀ tán báyìí sí ni mo gbọ́ pé ààrẹ ní pé ó sì kí ọ̀ṣẹ́ fún àwọn bíi 2 million something yes mo sọ lẹ́ẹ̀kan sí ààrẹ igọ́gbó lẹ́ẹ̀kan máa pè ní game changer òun gbọ́ lẹ́ẹ̀kan máa pè ní aláṣẹ igbákejì òrìṣà Moshood Forí Adé ààrẹ tó wà ń bẹ́ẹ̀ ni but ààrẹ náà ẹ bá wa wò délẹ̀ ìyà sì ń jẹ àwọn nǹkan tó pé gbogbo ẹ̀ náà kọ́ lè ṣe gbogbo ẹ̀ ẹ̀yìn mo sọ fún ẹ̀yin pé tí ìjọba bá máa eradicate corruption started from me and you ilé la ti ń kẹ̀ṣọ́ wòde ilé la ti ń kó ẹ̀ṣọ́ la ti ń kéwèdé la ti ń kẹ̀ṣọ́ wòde ìjọba dá ìjọba ò dá ìwọ gan nǹkan tó ń contribute sí ìlú kò dáa ìjọba dá ìjọba so ìjọba tó wá débẹ̀ yẹn sìn ó wá fẹ́ eradicate corruption but ẹ wá take it easy you know why àwọn ọmọ kan wà àwọn èèyàn kan wà ẹni gidi ni wọ́n but nítorí nǹkan tó fẹ́ jẹ́ ó ti bọjú ọ̀la wọn jẹ́ wọ́n dẹ̀ ní ọ̀nà ẹnu lẹ̀wọ̀n fún àbí Yorùbá ẹ má bínú ẹ mọ̀kàn tí mo sọ náà ní ìgbà tí ààrẹ tó débẹ̀ ẹ wo source of living bí ìwọ tó bá ní 2,000 3,000 lọ́wọ́ ó ní nǹkan tó máa fi ṣe 5,000 especially àwọn tó ń ṣe ṣìnà 5,000 ò ṣe ṣìnà mọ́ 10,000 ò ṣe ṣìnà mọ́ torí obìnrin tó fẹ́ ṣe ṣìnà pẹ̀lú ẹ̀ kò sí nǹkan tó tiẹ̀ tẹ́lẹ̀ kò sí no feelings nothing ó máa tẹ̀wó wọ́n ti bẹ̀ kọ́ ni mò ń lọ mò ń sọ̀rọ̀ nípa ẹ jẹ́ kí àfọwọ́sowọ́pọ̀ wọ́n ní pé ní ilẹ̀ Yorùbá ilé ẹni láti ń jèkútó onídodo ẹ má máa fi politics máa bára yín ta ẹ lọ wo ìtàn báwo la ṣe lè kó ọ̀pọ̀ Nàìjíríà yìí ti gbogbo wa ni kó máa gbọ́dọ̀ bàjẹ́ torí kò sí ibòmíràn tí ìyá lè lọ àjò lè dàbí ilé ẹ jẹ́ ká sowọ́pọ̀ ká fìmọ̀ ṣọ̀kan gbé kémi gbé ó yá kájọ gbé o gbé kémi gbé bí wò bá gbé bí mi ò bá gbé ìjọba kò kàn mí kò dún ní ó ń dòyìn ká ní tèmi bá ti jẹun tẹ́bí mi ti jẹun tí ẹ bàjẹ́ ò kàn mí kò dáa tó bá ní kò kàn wá a ò lè sọ bó bá ní kò kàn ẹ́ a ò lè sọ ó lè kọ ẹni tó kàn ẹ́ ò láfi ní ká má fi ohun tí ò dá lọ́yàn kan ó lè wá ẹ má gbóhùn ìṣùpá ní ẹ tó bá mọ ẹmọ tí mò ń kọ ẹ náà olú òtítọ́ ló fi dálé ayé ọkọ̀ gbé ilé ayé sórí irọ́ ni ayé àkàmàrà ayé gangan spẹ́ẹ̀lì ayé gangan is A-I-Y-E it's not A-Y-E A-I-Y-E mystery is ayé you can never understand life no how but àwọn great grandfather wa àwọn ancestors wa wọ́n ti read life wọ́n wá fi òwe wọ́n fi bá life sọ̀rọ̀ débi pé ìwọ tó bá wá tẹ̀lé òwe yẹn tó ń ṣèṣe yẹn wàá pé wàá dẹ̀ máa live peaceful life. àwọn èèyàn tó wá come here and tell me Western education religion was not introduced to us peacefully come back here and tell me that religion Western education was not introduced to us peacefully go and read it now kí ni ẹlọ́ka slavery ayé slavery ṣé àwọn tí wọ́n kọ́kọ́ wá tó wá manipulate àwọn ancestors wa tó kó wọn lẹ́rú tó fìyà jẹ wọ́n tó da ogun kan rú lọ́ba wa dé padà lọ́la wọn máa fún wa Western education lọ́la máa fún wa kínní ẹ wá believe wọn ok ẹ believe wọn èèyàn kan sọ wípé àwọn baba ńlá baba yín yẹn kí ló tí wọn ṣe mọ́tò kí ló tí wọn ṣe phone kí ló tí wọn ṣe kínní kan wọn ṣe lóòótọ́ ok mo believe wọn ṣe o mo rí pé àwọn ṣe o àwọn ancestors àwọn baba wa kọ́ ló ṣe plane àwọn kọ́ ló ṣe phone àwọn kọ́ ló ṣe kòtò láàrin èmi àti yín nígbà tí àwọn colonial masters àwọn òyìnbó dé sí ilẹ̀ Yorùbá especially nígbà tó máa dé sí ilẹ̀ adúláwọ̀ ilẹ̀ Yorùbá tiwa ṣé wọ́n bá àwọn bàbá wa ní ìwòwò ni àbí wọ́n bá wọn tó ń live rubbish life àwọn ancestors wa àwọn bàbá wa wọ́n ti ní form of government tí ẹ̀ ń pè ní ìjọba kí àwọn ìjọba tó kí àwọn Western education tó dé ìgbà yẹn ló ti ní a ní olúbodè a ní aṣọ́bodè òun ní custom òun ní immigration
a ní ọ̀tún ọba, a ní òsì ọba, a ní olórí ọ̀dọ́, a ní olóọdẹ, a ní balógun, a ní ààrẹ ọ̀nà kakanfò, òun ni major general olórí ogun. Ṣé ló ka ìtàn tẹ́lẹ̀ láyé ìwáṣẹ̀ àwọn ọba wa ilẹ̀ Yorùbá máa ń lọ sójú ogun ni, torí bí Kùránì fi pé sẹ́yìn kan omi kàdímùhùn aṣíwájú ìjọ gẹ́gẹ́ bí ìbọ̀ ìlú ẹ̀ kò jẹ́ fún ìjọ yẹn. Àwọn ancestors àwọn bàbá wa ní ilẹ̀ Yorùbá wọ́n máa ń fèsì ogun ni, torí ìwọ tó fẹ́ protect ìlú o ní láti jagun, o máa lọ fèsì ogun. Nítorí náà nígbà tó wá lọ jagun tó máa wá pa ọba, tó bá ti wá pa ọba máa yan ọba, ọba dání kí ọba máa jókòó sílé, ọba wa yọ olórí ogun tó ń pè ní balórí ogun. Balógun náà tó lọ jagun ó mọ̀ pé ọba tó wà nílé náà àlébá ni o, bó ṣe wà nílé náà ó ń bá yín jagun. Ọlọ́run torí ẹ̀ ló ṣe pé ibi tí erin méjì bá ti jà koríko bẹ̀ ni ò ní gbérí mọ́. Tí balógun àti kábíyèsí bá ń lé síra wọn ẹ̀rọ ọmọ ìlú lè máa fara gbá, torí alágbára méjì ló ń fọhùn. Ẹ lọ ka ìtàn ilẹ̀ Yorùbá, ẹ má ka ìtàn gọ́gù, ẹ lọ ka ìtàn, ẹ lọ wá ìtàn. Lóòótọ́ tí èèyàn bá máa jẹ ogún kókó máa pa ìtàn kítàn, tí wọ́n bá ní kí Ọ̀yọ́ pa ìtàn wọ́n máa pa ìtàn tó máa save wọn, tó bá ní kí Ifẹ̀ pa ìtàn Ifẹ̀ máa pa ìtàn wọ́n máa save wọn, tó bá gbogbo ẹ̀bọ̀ ìtàn tí wọ́n rùn kẹ́ lè pa. Mo ṣáà mọ̀ pé gbogbo ilẹ̀ Yorùbá pátápátá Ifá ló tẹ gbogbo ilẹ̀ Yorùbá dó. Ó ní Ifá tó tẹ ilẹ̀ kó dó, ó ní Ifá tó tẹ Ọ̀yọ́, ó ní Ifá tó tẹ Ìjẹ̀bú, ó ní Ifá tó tẹ Ọ̀ṣun, ó ní Ifá tó tẹ Ìlà. Gbogbo Ifá àwọn bàbá wọn kàn lè ṣe pé ìfẹ́ nú wọn kì í ṣe ìfẹ́ nú wọn. Ibi táwọn bàbá tún lágbára dé, àwọn kan wà tó máa ń check ọba, tó bá ṣe mànàmáná wọ́n máa ń check ẹ̀. Yes, number one lọ́ba lóòótọ́ o, àléébá ni o number one, but àwọn afọbajẹ àwọn ni àwọn ògbóni, àwọn tó gbọ́ ọba wọ gbódù, àwọn tó gbọ́ ọba ṣàwo, ọtún máa check ọba ń gbà míì. Ó ní nǹkan tí ọba ò gbọdọ̀ fojú rí, ẹ lọ kà á. Tó bá kọ́ ẹ̀yìn sí ẹ báyìí, àwọn àgbo mẹ́ta àbí àgbo ṣàṣà, tó bá kọ́ ẹ̀yìn sí ẹ báyìí mọ̀ pé ó ti ṣiṣẹ́ nìyẹn. Ìwọ ọba náà gbọ́dọ̀ sì gbáwò ni àbí kó kú òun tefetefe. So ní ilẹ̀ Yorùbá wọ́n ti tó àwọn kinní yẹn. Àwọn òyìnbó wá dé, wọ́n ní kò ń ṣe bẹ́ẹ̀, ẹ dàrú. Mi ò dẹ̀ blame wọn o, wọ́n ní bí aláǹgbá ò bá lanu, wọ́n ní bí ògiri ò bá lanu, aláǹgbá ò lè mọ bẹ́ẹ̀. Níbi tó ti kọ́ bẹ́ẹ̀ kinní yẹn, àwọn bàbá wa kọ́kọ́ ń bá wọn lo magic, black power, idán. Wọ́n wá kó nínú àwọn díẹ̀ nínú àwọn ọmọ ilẹ̀ Kóòtù Òjíire, wọ́n kó bọ́n fún wọn. Àwọn yẹn náà wá tún ní oògùn, ẹ̀yin tẹ́ ní bakúba. Ẹ rí tí bá máa sọ̀rọ̀ eégún, àwọn eégún wa tẹ́ ń rí yẹn, eégún tẹ́ ń rí yẹn, wọ́n lè pàfọ́ọ̀mù ju nǹkan tẹ́ ń pàfọ́ọ̀mù lọ. Ọ̀dàlẹ̀ náà wà nù wọn. Tẹ́ pé wọ́n ní pé eégún máa ń pàfọ́ọ̀mù báyìí, ó lè di aláǹgbá, ó lè di ẹkùn, ó lè di kinní kan. Àwọn kan wà tó mọ̀ nǹkan tó máa ṣe, tẹ́ pé ẹni tó di nǹkan yẹn ò ní lè padà dìde mọ́. Mi ò fẹ́ lọ sí ibẹ̀, ọ̀rọ̀ ìjọba la ṣe ń sọ, gbogbo ẹ̀yàn ọmọ Yorùbá pátá, gbogbo ẹ̀yàn ọmọ Kóòtù Òjíire pátá, àsìkò tá a wà yìí láti gba agbára. Ìyà gbọ́dọ̀ máa jẹ wá, ọmọ ẹlẹ́ran ni wá tí a gbọ́dọ̀ máa jẹgun kan, ọmọ aláṣọ ni wá tí a gbọ́dọ̀ máa wà kísà. Bọ̀ nítorí gbogbo ọmọ àlè, àwọn ọmọ àtọ̀hún yẹ̀wọ̀ ilẹ̀ Yorùbá, tẹ́ pé àwọn bàbá wa gbà yín ní alágbàro ni. Ẹ mọ àwọn tí mò ń sọ o, àwọn bàbá wa gbà yín lálágbàro ni, kẹ wá roko fún wọn. Tó bá fẹ́ wá san owó oko yẹn fún yín, wá ní fún yín lówó, wọ́n máa bulẹ̀ fún yín nítorí pé kò lákọọ́lẹ̀. Nígbà tó bulẹ̀ fún yín lọ kó àwọn ẹbí yín wá, ẹ wá tètè kàwé, ẹ tètè lágbára ìjọba, ẹ tètè lágbára àwọn colonial masters, ẹ wá gba ilẹ̀ lọ́wọ́ àwọn ọmọ onílẹ̀. Àwọn alálẹ̀ ti dé báyìí, wọ́n máa gbalẹ̀ wọn lọ́wọ́ yín. Òun làárẹ̀ tó wà ń bẹ̀, ààrẹ tó wà ń bẹ̀ yìí tó bá ní access, ẹ engage ẹ̀ one on one, kẹ́ sọ èdè ọkàn ń ṣe pẹ̀lú proof. Ó rẹ̀ láti ṣe ààrẹ ọ̀ ṣe bí ṣe òun má bàbí kan jẹ́. Wọ́n ṣe náwó sí north, lọ náwó sí east, lọ náwó sí ilé, but owó yẹn ò tí ì yọ lára àwọn mẹ̀kúnnù. Ebi ṣì ń pa àwọn èèyàn, gbígbárè ti bàjẹ́, relationship ti bàjẹ́, ọmọ rere ti ń dọmọ burúkú. ọmọ rere ó ti ń dọmọ burúkú. Báwo ni bàbá ṣe máa kúrò ní ilé, o ò ní fún ọmọ ẹ tó ti bàlágà lọ́kùnrin ló ń jẹ, lóbìnrin ló ń jẹ, ò wá bìlífù pé bó ṣe fílẹ̀ ló fẹ́ ba. Ọmọ ọlọ́mọ là á ránṣẹ́ dé tòrutòru. Ọmọ abọ́ ọmọ ẹ lọ́mọ níṣẹ́kíṣẹ́ tó bá ti febi pa, ọmọ tẹ́bi ń pa tó ní kó wá lọ ṣe nǹkan aburú wá, tó mọ̀ kó o máa rí nǹkan jẹ́ ń bẹ ó ń lọ. Bó ṣe ra ẹ̀mí àwọn ọ̀ràn wa nìyẹn o.
ẹ jọ̀ọ́ ẹ bá mi táàgì gbogbo àwọn tó ní orúkọ tí mo dárúkọ nínú program yìí pátá. Ẹ lọ check ara yín, ẹ má sọ identity yín nù nítorí pé ẹ kàwé, ẹ má sọ identity yín nù nítorí pé ẹ ní western education, ẹ má sọ identity yín nù nítorí pé o ti gba Islam, ẹ má sọ identity yín nítorí pé o ti gba Christianity. Kí ló dé? For the last time máa sọ, gbogbo àwọn tẹ́ ẹ̀ ń rí ní pastor tẹ́ ẹ̀ ń rí láàfáà yẹn ex-convict ọlọ́run ni wọ́n, ex-convict ọlọ́run ni wọ́n. Mo sọ ti jọba o, ẹlòmíì wà ìwà aburú tó ti wù nílé ayé ẹ̀ kò sẹ́nibọ́dì tó fi fìwà aburú yẹn lẹ̀. Ọlọ́pàá ò mú, ìjọba ò mú, ó wá filẹ̀ tán, ó ti wá ń ṣe pásítọ̀, ó ń ṣe àfáà. Ìwà aburú yẹn ò ní fi ẹ́ lẹ̀, ó sì máa ṣe é débi pé ọ máa kó ṣẹ́kẹ́ṣẹkẹ̀ máa kó sí ẹ lọ́wọ́ báyìí. Yorùbá ọjọ́ gbogbo tó lè, ọjọ́ kan tó lóhun. Ẹni tó bá ń yọ́lẹ̀ dà, ohun burúkú a máa yọ́rù wọn ṣe. Ọlọ́pàá ò tí ì mú àbí ò tí kò sọ́wọ́ òfin, nǹkan tó ń ṣe ẹ́ wà lábẹ́ aṣọ ẹ. Mo tún wá fẹ́ padà sí ìdí àwọn magistrate àwọn tàwọn lawyers wa. Ìbúra tẹ bú nígbà tó fẹ́ gbé wíìgì yẹn léyìn lórí, ìbúra èké ni o. Ìbúra tẹ bú gangan làwọn ancestors yín ti bú pẹ̀lú orúkọ tó ń jẹ́. Ta ló ń gbọ́? Ifá tó wà ní orúkọ yẹn, wọ́n ní babaláwo tó bá ń fi ọ̀pẹ̀lẹ̀ ṣèké, irú wọn a máa pọ́n láṣọ. Ifá nìwọ ń jẹ́, Olú nìwọ ń jẹ́, Oṣó nìwọ ń jẹ́, gbogbo orúkọ tó nǹkan máa jẹ́ lọ́wọ́ ìmùlẹ̀ tó papọ̀ mọ́ orúkọ yẹn. Kí ni ìwọ wá ń forúkọ yẹn ṣe? Òfin dalẹ̀ Ọlọ́run rú, òfin bayé jẹ́, òfin bọ́tọmọlàkejì jẹ́. Kíní yẹn máa ṣiṣẹ́ offside, opposite kíní yẹn ló máa ṣe ẹ́. Bí àlọ́ bá lọ àbọ̀ ń bọ̀, ìwọ ní oògùn tó lè fi bà tèèyàn jẹ́, ìwọ ní oògùn tó lè fi pe ọmọ ọlọ́mọ lápèta, ìwọ ní oògùn tó lè fi wọ́n àbìlù síyàn. Oògùn yẹn ń ṣiṣẹ́, oúnjẹ ìwọ ló dàkọ sórí chair fún ọ̀gá ẹ̀, ìwọ ló ṣe ọ̀gá ẹ̀ tó fi ṣiṣẹ́ ibi iṣẹ́, ó dẹ̀ ti gba wá lọ wò. Ẹlẹ́dàá ẹni yẹn tí àlọ́ bá lọ àbọ̀ ń bọ̀, ọ̀tá fàsókè ojúdó borí, bí ọba yóò rí ẹ tọ̀hún wù ẹ̀. Ẹ̀yin ìjọba ẹ kíyèsí ọ̀rọ̀ tí mo sọ yìí. Mo ń bọ̀, mi ò tí ì dé.